greatest composer of all time. A man who propagates, protects, and promotes our cultural heritage across this great planet Earth. The Velvet Voice, a colossal monument in the galaxy of shining stars. A multi-instrumentalist. Yes, you can laugh, you can laugh, you can laugh. Yes, yes. Please permit me to introduce to you the one and only, the legendary Akaba Man and African Pride. One, two.
Majo waya.
Okuga Tusa, Taye Laimoto, Ẹgbẹ̀la Pínyẹ̀ o, Taye Mohammed o, Ẹ̀sẹ̀ máa bọ̀ wá, onímọ̀wé náà bá ń ṣe ìnàlú, ìdí àgbọ̀n onímọ̀wé. Agbọ́mọ ẹ̀mẹ́ ní ti àpọ̀wọ́ ìsànà bí wọ́n yé. Òsà ẹ̀rìn ní ti àpọ̀wọ́ ìsànà bí wọ́n yé. Duki, naga yaro wa ga yele mi edo edawe. Osawo wa ma, èyí wa ga fe, ètò àkọ́kọ́ o, bá mi Yorùbá. Àjẹwà má lè pọ́n mi, ọ̀gá jẹ̀wá sábẹ́ ọ̀dẹ náà o, yá àgbọ̀n yín máa wò. Púpọ̀ ní lọ́gẹ̀. Yoke mama o, iya bẹ gbọdọ yoke mama o. Èmi dáre, ìyá bu iye rẹ̀. Ìyá wọn ké, òye mi àríyáró. Iye wọn ké, òye mi àríyáró. Òwe mi gbé sókè, ẹ̀rọ ti bí yòókù rẹ̀ o. Sáà ń ṣe ọ̀sán ní fẹ́ràn nílá. They try well. Put your hands together, everybody. Put your hands together. Okay, if you like what you are doing here tonight, put your hands together. Okay, do this again. We're gonna give one part to Jesus Christ. Say everybody, hallelujah. Wipe out. Ọlọ́rọ̀ mi ẹ́ o, Amẹ́ríkà yóò sọ kẹ́yìn yìnyẹn, ọ̀hányà màtá gbọ́n mi ẹ̀ tàrẹ́, àwọn ọkùnrin mi ẹ́ o, wá.
there are societies during the course of translation. You will miss some elements there. But that notwithstanding, we are still talking about the jealous mind. Jealous mind is an inborn. It's a thing that is natural. No curative measure for jealous mind. Onyo ye ogboboma. Owe agwogwo gwezekia no wan. Ona wi eri onikia. Agwogwo gwezekia wi eri onikia. Di moto no we la hia, awe kiakia. Dawanu awe yawa odo, awe ere kiali. Ama ere kiali ni didu no we ye owo okanja. Wọ́n pọ́pá ní òye ta ọ̀hún yàrá rẹ̀ dé èyí àlìdì wọ́n pa nàti àpàpà bá àpàpà ọ̀hún yẹn yàrá látòrò rẹ̀ ìfọ́pá náà tẹ̀ èsì òhe nínú òhe yá ẹ̀yìn mọ̀tá o náírà tábù gbé ọ̀nà wa yàn agbọ̀n òwe náírà dàn yàn yàn ẹ̀nu kiri yẹ́n dàn yẹn nàta nínú wa do not listen to the jealous man please ọ̀hún wẹ́. La Akaba Lisuhe Yatore Abonate Ekadelo Onima. Okay, le kaka wawe say Abonate Ekadelo Kewa Yale Owe Bakonate Ekia Straining Onima. Amena go hide ni wan. What you know? Baba nanya. Igafio ba yo be ma o etira teri mi akomi e igate ni mi o lanu ati oluno ẹ̀yẹ́rì lọ pàpẹ́ fọ́nù àkànfí. ọmọ àpapọ̀ bóyá. ọ̀pẹ́nu kéésì sìgá ọ̀sẹ́nu yà bẹ́ẹ̀ sìgá.
Okay, we should have closed by now, but let me give you more. Now, there are little things. Are you all hearing me all right over there? Yes. You know one thing about Nigeria, we are proud today. We are getting out of the military problem. By gradualism, we are getting out. Those days, we have been entangled into the cobwebs of the military regime. So they have been there for quite some time. Now, we are still left with the relics of the army regime. We were shouting, complaining, army, make una lead government. This one go pray, we say army. Army will say they still want us. Now we are talking about the Umenwa. Umenwa is a record that have made his own. Umenwa means the wise people. So let us call on them. Give me F there.
Mẹ́wàá o. Wàrí jẹ́ náà, wàyàrí yẹ wá máa dọ̀rẹ́ àkọ́ra kúlò. Ìmọ̀ ìbí òyìn sàmì lọ sọ́gá tó rẹ̀ o. Sọ́gá tó rẹ̀ máa dọ̀rẹ́ àkọ́ra kúlò. Inú rẹ̀ rẹ̀ máa tẹ̀rẹ̀ mọ́ rẹ̀ máa. Ọ̀sọ̀ máa wò òyìn sá sọ́gá tó rẹ̀. Wàríyé náà, wàyàrí ìwà máa dọ̀rẹ́ àpọ̀ àkùlọ̀. Ìmọ̀ ìyọ̀ ìsàlẹ̀ náà dọ̀gẹ́ àgọ̀rẹ́ o. Dọ̀gẹ́ àgọ̀rẹ́ máa dọ̀rẹ́ àpọ̀ àkùlọ̀. Inú rere ẹ̀ máa tàrẹ́ mọ̀ ẹ̀ máa. Ọ̀sọ̀ máa wò oyè sá sọ̀jọ̀ àkùrẹ́. Ìmàrí kẹ́ ò, bàbá ò bàbá. Ìmàrí kẹ́ ò. Eka gbẹ́sẹ̀rì ẹ̀kọ́dọ̀, gbẹ́kẹ́ tí ọjọ́ àtòrè. Bàbá ò rèrè gáde náà pọ̀ mú jẹ́ yín náà rọ̀ pamọ́ kì í máa yẹ. Bàbá ò rèrè gáde ẹ̀ má tẹ̀rẹ̀ bò ẹsẹ̀ tẹ̀ mọ́. Mẹ̀káta ẹ̀kọ́dọ̀ náà wẹ̀ ní kó ń hàn mí sí i. Táyì lérí ẹ̀kọ́ kéròrò wọ̀ dẹ́mẹ̀kẹ́. Mẹ̀káta ẹ̀kọ́dọ̀ náà wẹ̀ ní kó ń hàn mí sí i. Táyì lérí ẹ̀kọ́ kéròrò wọ̀ dẹ́mẹ̀kẹ́. Táyì máìkì ni yóò kó iyì máa rí ẹ̀rọ ọ̀nà. Ìyókù o, ìyẹn kan sí mi àrí ọba o. Ìmọ̀ ẹ̀rọ ya dé o. Ìyẹn kan sí mi àrí ọba o. Àrí ọba ríyàn. Ìyẹn kan sí mi àrí ọba o. Ìyẹn tẹ́ wá ní ẹ̀fọ́ àwọn kò sẹ́nẹ̀ rí mẹ́yìn ìwé náà. Ọkùnrin náà kú náà bí ẹ̀mí. Ẹ máa bù pé. Ẹ máa bù pé lẹ́yìn ìwé náà. Ema bumbe no amepeo. Ema bumbe nele iwena. Ema bumbe no amepeo. Agbonfie o, no amepetu o. Neko kwega gogo. Imana mierupa, mama na gwala murupa o. Imana mieriogo, imana rupa gwale petrovia. Iyo mwegi wa o, oba amurupa o. Era mwegi ni yega eba amurupa o. Imoropa, mami oropa iyo bebe o. Ako akulo, oisagore. Ako abiege o, oisagore. Akulo, ẹjẹ pẹpẹ bàbá fún kékeré o. Mẹ́wàá o ẹ̀. Wàríyé náà, wàyàrí yẹ má má dókè àgbọn akulo. Ìmọ̀ ìyó ìsàlẹ̀ náà sọ́gẹ́ àgọ́rẹ́ o. Sọ́gẹ́ àgọ́rẹ́ má dókè àgbọn akulo. Inú rere ẹ̀ má tẹ̀rẹ̀ wọ̀ ẹ̀ máa. Ọ̀sọ̀ máa wò oyinza sọ́gẹ́ àgọ́rẹ́. Wàyàrí yẹ bàbá lórí àpò àkùlọ̀ o. Ìmọ̀ ìyọ̀ ìsàlẹ̀ náà sọ́gẹ́ àgọ́rẹ́ o. Sọ́gẹ́ àgọ́rẹ́ máa lórí àpò àkùlọ̀ o. Inú rere ẹ̀ má tẹ̀rẹ̀ mọ̀ ẹ̀ máa. Ọ̀sọ̀ máa mọ̀ olùdá sọ́gẹ́ àgọ́rẹ́. Tí màá rí kẹ́ o, ẹ ká pẹ́sẹ́ rí ẹ kórè o, wẹ́kẹ́ sí ọjọ́ àtúrẹ́. Baba o rere gade na pamoja ina ropa maridi mae. Emanu wati ezo, ene na ri yuwa wewa. Emanu wa wo no iya ri yuwa wewa. Emanu wati wa iya ri yuwa wewa. Esori go ni mami ni wa ma ta maridi ata. Mekata korio, awe no konga nesi yo. Dai no no konga nesi yo. Mekata korio
Thank you very much. Now we are just moving forward.
We are moving forward. This is exactly what you will be experiencing from time to time. We shall call you over and over for such a day for my fans such as this. Meanwhile, you will give us a little space for my dancers to come and so you see. Okay. Da 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 da. Father. Hey! Hey! struggling people of the world. I mean those people
who battle and struggle to survive in this our present day economic hardship. They struggle. Some of our brothers and sisters, they walk through the desert across the Mediterranean Sea to Europe in a special assignment to Italy, to Bulgaria, to Spain, and so many other areas of the world. Where is the struggling man don't succeed? Make let am carry go. Ọmọ ọ̀sẹ̀ tí dodo mi àfẹ́. Make let am carry go. Ọmọ ọ̀sẹ̀ tí ìṣiṣẹ́ dodo mi àfẹ́. Make let am carry go. Ọ̀la ìṣiṣẹ́ náà dodo mi àtọ́fẹ́. Make let am carry go. Ìfihàn mi yàmùyàmù. Make let am carry go. Ìfihàn mi pọ̀nmọ́. Make let am carry go. Wọ́n ti abẹ́ ti ìzáwọ̀ rọ. Make let am carry go. Ogo maga, naro pẹ̀lú. Ogo maga, naro pẹ̀lú. Ọbẹ̀ náà gbọ́ wẹ̀rẹ̀ yé rẹ̀. Ọbẹ̀ náà gbọ́ wẹ̀rẹ̀ yé rẹ̀. Ọbẹ̀ náà gbọ́ wẹ̀rẹ̀ yé rẹ̀. Kébé bua, òsèlú wẹ́sẹ̀ yẹ pé rìsáàbù. Ọbẹ̀ náà gbọ́ wòrí o. Igado kí ó kú yé kú wẹ̀rẹ̀ rẹ̀. Gbọ́dọ̀ màgà náà o. Gbọ́dọ̀ màgà ẹ̀ ẹ̀ náà. Igado ti gbẹ̀rẹ̀ kó jẹ́ mèrè. Gbọ́dọ̀ màgà náà o. Gbọ́dọ̀ màgà o. Òsàkì àgbọ̀mọ́tò yẹn ní túnṣe yẹn ní kò ní àmì èèyàn àdó túnṣe. Èyí àṣẹ o. Òsàkì àgbọ̀mọ́tò yẹn ní túnṣe yẹn ní kò ní àmì èèyàn àdó tó yà. Èyí àṣẹ o. Amana pa oya, ayise ni ate ba mi oya. Amana pa wusa, ayise ni ate ba mi wusa. Ama pa oya, ayise ni ate ba mi oya. Iwa mana pa wusa, ayise ni ate ba mi wusa. Ayise ni ate ba mi wusa o. Ama pa oya, Ayise ba mi oya. amana pa wusa. Ayise ba mi oya. Èmi máa rán àmà bá tán. Ayise ba mi oya. Ọ̀sán ló bá wá sí. Àpẹ́ oya àpẹ́lẹ̀. Àkàlì jẹ́ àwọ̀. Àmà pa bóyá. Ayise ba mi oya. Àmà pa bùsà. Ayise ba mi oya. Èmi máa rán àmà bá tán. Ayise ba mi oya. Ọ̀sán ló bá wá sí. Àpẹ́ oya àpẹ́lẹ̀. Àkàlì jẹ́ àwọ̀. Oh my God. Put your hands together. Okay, you want more again? You want more? But the time is fast spent too. Okay, do this for me. Just do this for me. Can you do what I say? Okay. People thought I did no longer go to engagement because I be big man. We can't big man be that one. Now because they don't get money to hire AkabaMan, that's why they say no be good now. Are you not enjoying yourself here? Oh, maybe not mind them. When money not reach for start, you still have to be down. Okay, do this for me. Back. Oh,
They are almost becoming indispensable to our very soul.
and social cycle. And I believe there are a lot of other things yet to be discovered in the pen tree. Even the Muslim and the Christian equally have their respect for the palm tree. Even the Christian have one of their remarkable dates named after the palm tree called the Palm Sunday. This is the point that they decide that the palm tree is made for the command purpose. Ome is a darling to every god, every shrine, and to those who derive satisfaction from the services the palm tree is rendered to mankind. That is what I am. Thank you.
náà kò tán. Káwé ló tó lè bí ìgbà o. Mi ò fẹ́ o. Èmi máa bẹ̀ wọ̀. Mi ò fẹ́ o. Èmi máa bẹ̀ wọ̀. Mi ò fẹ́ o. Èmi máa bẹ̀ wọ̀. Thank you.